Welcome to Zisodel TV. Kindly subscribe, share, and like for latest updates and news. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo lè má jọ ọmọ Èkìtì but Nàìjíríà kan náà ni gbogbo wa. Mo wá ṣiṣẹ́ lÉkìtì ni. Ibi ni gbogbo eléyìí ká mi mọ́. So àní ibi gbogbo náà ni ilẹ̀ wọ̀. So mo ní láti join wọn láti fi ẹ̀hónú mi hàn sí gbogbo ọmọ Nàìjíríà yìí pé inú mi ò dùn sí. Àwọn tó pa ọmọ yẹn wọ́n lè máa rìn. Tá a dẹ̀ mọ̀ wọ́n tá a rí wọn. Wọ́n lè máa rìn bẹ́ẹ̀ yẹn. Kọ́ dẹ̀ máa ṣe nǹkan kan sí wọn. Okay, ká wá gbà wípé nǹkan tí à ń sọ fún wọn ni wípé tí ẹ̀sùn bá ti wà pé téèyàn bá ń yọ ya alẹ́ lẹ́mìí èèyàn tó ń threaten ni ẹ jẹ́ kí n lo English ẹ̀ bẹ́ẹ̀ téèyàn bá ń threaten èèyàn tó bá jẹ́ pé títí tó threaten ẹ̀ tí ẹ̀sùn bá wà fún wípé kéèyàn threaten èèyàn títí tó fi kú ó yẹ kí wọ́n kọ́kọ́ lọ mú wọn ná evidence wà fún yẹn kí wọ́n ṣẹ̀ṣẹ̀ máa lọ ṣe investigation lórí yẹn wọ́n lè máa ṣe investigation tá a bá ṣe yẹn lọ́wọ́ a máa ṣe investigation lórí ta ló pa báwo ló ṣe kú so justice must be done. Wọ́n gbọ́ mọ nǹkan tó yẹ kán ṣe ọ̀dọ̀ wọn ti bẹ̀rẹ̀ nǹkan but Nàìjíríà máa ń slow nǹkan wọ́n lè slow eléyìí kò kí ń ṣe wọ́n lè máa slow eléyìí àní kí wọ́n kọ́kọ́ lọ wọn bí ibi táwọn yẹn lọ Nàìjíríà lágbára láti sọ wípé kí wọ́n deport wọn wá but tí wọ́n bá wá fi wọ́n sílẹ̀ lẹ́ẹ̀kan deport wọn o tí wọ́n ṣe yẹn o àwa ní àǹfààní láti lọ bẹ̀ àmọ́ bá ṣe lè dé àfẹ́ tèkí lọ́nà ọwọ́ ara wa ni àmọ́ bá ṣe lè lọ àwa náà ní access láti lọ síbẹ̀ tá a bá lọ bẹ̀ àmọ́ bá ṣe lè rí wọn a máa bá wọn jà lórí street wọ́n dẹ̀ máa deport wa wá sí Nàìjíríà a dẹ̀ máa rí wọn. Àmọ́dé náà ti gbéra sọ báyìí kí wọ́n ní àmọ̀ràn yìí fún àwọn ọ̀dọ́ láti bá jẹ́ mọ́. Gbogbo àwọn ọ̀dọ́ gbogbo wọn kò sẹ́ni tó fẹ́ jà lẹ́nu gbogbo everybody kò sẹ́ni tó fẹ́ jà everybody ó máa lọ peacefully ni ẹni pé àwọn ọlọ́pàá wà ń bí báyìí èmi ò dẹ̀ ní síbi ní nǹkan tó bá jẹ́ pé ó máa bà orúkọ mi jẹ́ so a wà ń bí láti make it peaceful láti ṣe peaceful protest tí ò ní sí wàhálà kankan ni. Fún àǹfààní ẹ̀yin tí ẹ ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì ti BBC News Yorùbá ìlú Adó ní ìpínlẹ̀ Èkìtì ni a wà lọ́wọ́lọ́wọ́ báyìí níbi tí àwọn ọ̀dọ́ tí wọ́n ti tú yáyà síta tí a sì rí àwọn elétò ààbò náà tí wọ́n sì wà pẹ̀lú wọn láti mú kí ohun gbogbo kó lọ láìsí wàhálà àti ìdààmú kankan tí àwọn ẹ̀ṣọ́ ààbò tí wọ́n wà ní digbí. Àwọn ọ̀dọ́ náà nínú ọ̀rọ̀ wọn ni wọ́n ń pè fún ìdájọ́ òdodo lórí ikú tó pa akọrin tàkasúfè tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Mohbad.